àwọn ọ̀dọ́ ìlú Èrùkú fẹ̀hónú hàn nítorí ìpànìyàn tó wáyé ní ṣọ́ọ̀ṣì CAC ní Kwara. Látàrí ìpànìyàn àti ìjínigbé tó wáyé ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun lọ́jọ́ Ìṣẹ́gun èyí tó wà ní Èrùkú ìjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara. Àwọn ọ̀dọ́ ìlú náà fi ẹ̀hónú hàn lọ́jọ́rú. Àwọn ọ̀dọ́ ìlú náà gbé igi dínà ní nǹkan bíi aago 10 òwúrọ̀ láti fẹ̀hónú hàn. Lásìkò tó ń bá aṣojú kọ̀ròyìn ìkànnì Jígí Alára sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, ọ̀kan lára àwọn ọ̀dọ́ ìlú náà, Ṣẹ́gun, sọ pé inú àwọn kò dùn rárá o. Ṣẹ́gun ṣàlàyé pé láti bí ọ̀sẹ̀ 3 sẹ́yìn ni àwọn tí ń gbọ́ fìfẹ́fín pé wọ́n fẹ́ kọlu ìlú náà. Ó ní àwọn sì fi tó àwọn aláṣẹ létí ṣùgbọ́n kò sí ìgbésẹ̀ kankan lórí ẹ̀. Ó ṣàlàyé pé àgọ́ ọlọ́pàá ìlú náà ní àwọn èèyàn ìlú Èrùkú ń sá lọ báyìí o látàrí ìbẹ̀rùbojo àwọn agbésùmọ̀mí. Nínú ọ̀rọ̀ tiẹ̀, ọ̀dọ́ mìíràn tó pe ara rẹ̀ ní Àjàyí ṣàlàyé pé ìkọlù àwọn agbésùmọ̀mí sí ìlú náà kọni lóminú púpọ̀ o. Bákan náà ni ọ̀gbẹ́ni Afọlábí tóun náà bá aṣojú kọ̀ròyìn ìkànnì Jígí Alára sọ̀rọ̀ ní kò sí lílọ bíbọ̀ ọkọ̀ mọ́ o nílùú Èrùkú. Ó fi kún un pé àwọn ọ̀dọ́ ti kó igi dínà ìlú náà o, pẹ̀lú àlàyé pé àwọn ọmọ ogun láti ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Kogi ti dé sí ìlú náà báyìí. Ó fìdí ẹ̀ múlẹ̀ pé nǹkan bí 30 àwọn ọmọ ìjọ CAC náà ni wọ́n jí gbé táwọn ò sì tí ì rí báyìí o. Àfọlábí sọ pé ẹnìkan gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn lára àwọn tó farapa, wọ́n sì ti sin òkú àwọn tó kú níbi ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn ti rí ẹnìkan nínú àwọn tí wọ́n jí gbé náà láàárọ̀ òní o. Ọkàn sára sáwọn fìjìláńtẹ́ bí wọ́n ṣe kojú ìjà sí àwọn agbébọn jà náà. Ìròyìn àjọyàgbé fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára. Ọ̀fẹ́ ni kì í ṣowó. Ẹ subscribe, ẹ máa bá wa pín ká, ẹ fẹ̀rọ̀ǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.